ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹkúnlẹ́ lásìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ètò yìí ètò wa náà ni ètò ọlọ́run ọba ètò lẹ́yìn tí mo ètò tí ẹ ti mọ̀ àṣírí ayé tí ẹ mọ̀ wípé wúlò fún yín tí ẹ̀yin èèyàn á dẹ̀ ń ṣe kí ni tẹ̀lé adúpẹ́ lọ́wọ́ yín o because tí ò bá sẹ́yìn kò sáwà o táwọn abákọ̀ ń ṣe tẹ́yìn ò bá wò ó tẹ́ẹ̀dẹ̀ kàn sí wa ànímọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé ó jẹ yín gbèsè kan ètò tẹ́ pé ẹ̀yin gan kọ́gbọ́n nínú ẹ̀ náà ni lórí ètò lẹ́ni bàbá àlùbáríkà ti wà ń kalẹ̀ àwọn ẹbí dànù ní ìlú Ìgbódù bàbá bá wa kí àwọn ará lé. àdúpẹ́ o gbogbo ara lé akínyìn o ọlọ́jà àsọ̀pọ̀ ọdún jọba wa láyé o èyí oge ọlọ́njẹ́ mi ọlá ogun. àmì ìyókò ọbẹ̀ náà nù ẹ̀jẹ̀ àṣàmì o kẹ́mi wá gùn ká lè ṣọdún yìí ká lè lájà. àmì o. bàbá ẹ ti mọ̀ pé bá ṣe ń tẹ̀lẹ̀ àwọn òyìnbó balẹ̀ àtọ́bù yìí gbọ́. àwọn èèyàn náà máa ń rò pé ṣé bàbá àlùbáríkà ò ní sọ̀rọ̀ sí ìtò wà nílẹ̀ yìí ni ṣé wọn ò ní sọ sí ìtò wà nílẹ̀ yìí ni ẹ̀yin tí wá bàbá ti fẹ́ sọ sí ìtò wà nílẹ̀ yìí náà báyìí ṣé mo pé lọ́sẹ̀ tó kọjá ọ̀rọ̀ bàbá wa Muyideen Ajani Bello ọlọ́run bá wa dẹ̀lẹ̀ fún un lásán ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà ó tún fẹ́ kọ́ wọn lẹ́sẹ̀ díẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ wọn lẹ́sẹ̀ díẹ̀ torí ikú wọn náà ló bí eléyìí jáde àkọ́kọ́ nínú ẹ̀sìn ìsìláàmù ṣé orin kíkọ olẹ́tìtorí àti sọ̀rọ̀ nípa orin yìí rí ìgbà kan o a tún máa sọ ṣùgbọ́n nǹkan tó wá tún bírù nǹkan báyìí jáde ni wípé lẹ́yìn ikú bàbá wa Muyideen ní ọ̀sẹ̀ tó kọjá bàbá ní ọmọ kan tí wọ́n tó jẹ́ olórin Basit òun ni àpọ́nlé ànábì tí gbogbo àwọn èèyàn bá mọ̀ rárá àpọ́nlé ànábì lórúkọ tí wọ́n mọ̀ sí ọkùnrin bí ọmọ bàbá náà ló ṣe jẹ́ torí ó mú bàbá bí bàbá mo fẹ́ lè sọ pé gbogbo ọjọ́ lọ́lọ́ ń ṣàdúrà níbi ìtàn sin bàbá sí ìyẹn arákùnrin tí mo sọ òun ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá dìde ó ní pé bí bàbá ṣe kéwú tó bí wọ́n ṣe wáàsí tó tí wọ́n pariwo tó ń rìn nílànà ẹ̀sìn ìsìláàmù tí wọ́n dẹ̀ pé gbogbo àwọn èèyàn ṣó yẹ kí ọmọ wọn máa kọrin pé nísìnyí ó yẹ kí ọmọ yẹn kó lọ jáwọ́ kó má kọrin mọ́ ṣó tọ́ sí lẹ́nu. àṣeun yèyé oge ṣe rí àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan bẹ tí ó kàn yàn téèyàn máa ń dá sí àwọn nǹkan míì bẹ tó kàn yàn lèèyàn máa ń dá sí tá a bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ orin kíkọ ẹ̀ ṣàkókò yìí nígbà tí olórí orílẹ̀-èdè wa kan kúrò wọ́n wá ní wọ́n wá ṣèwádìí ẹ̀ wọ́n wá ní àwọn tí wọ́n ṣèwádìí pọ̀ wọ́n á bẹ̀rẹ̀ látàyè ìgbà wọ́n ti bẹ̀rẹ̀ látàyè Ṣàgárí wọ́n wá máa mú wọn kọ̀ọ̀kan wọ́n á wá wádìí òun náà wọ́n yà bẹ́yẹn sórí orin kíkọ látàyè ànábì ló ti wáyé Fàṣánsí àti Muyideen
orin ànábì ni wọ́n kọ nígbà tá ànábì ò sì ti dá wọn dúró ń gbà náà gbogbo ẹni tó bá kọrin tó bá fi yẹ̀yìn ànábì àbí kọrin tó jọ́nà tó dáa kò sí nǹkan kan tó lòdì sí i torí pé tí ẹ̀mí bá kún ó yẹ kéèyàn lọ gbọ́ orin kí ni onímọ̀ wí. tí ẹ̀mí bá kún ó yẹ kéèyàn gbọ́ orin. ànábì dáúdà lọ́lọ́run fún ní sẹ̀búrà ó sì tún wá fún un ní ohùn tí ó fi ka sẹ̀búrà ohùn tó dùn ó wà nínú téèyàn ń gbọ́ téèyàn bá ṣe gbórin lákòókò yìí lọ́mọ jẹ́ kéèyàn ó kú. àkókò tí gbogbo ẹ̀ ti ẹ̀ kún fọ́fọ́ yìí. ilé ní gbórin. kéèyàn ti ẹ̀ tújú ká. àfáàrà abo nìyún. ó ní àbọ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kọ́ lọ ọ̀nà bàbá nífà kọ́ lọ ọ̀nà ìyá òjé kọ́ lọ ọ̀nà kíní yẹn kó lọ kọ́ máa ń lọ ọ̀rọ̀ wọn yẹn oko ni wọ́n máa ń dà ọ̀rọ̀ oko máa ń wà lára wọn tí ò bá jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ bọ́ jẹ́ pé àwọn àrùn ànábì máa ń kọrin wọ́n máa ń kọrin àwọn àrùn ànábì máa ń kọrin wọ́n máa ń kọrin tí ohun òde mọ́kà ni fàṣánsì tó ní Allahumma ya Rabbi salli ala Muhammad wa ní sallallahu alaihi wasallam wasaidi sadati nabi Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n máa ń kọrin ọ̀nà bí àwọn yẹn ti wá wọ́n jìnnà sí gbòòrò kó má sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ kan léèyàn máa ń kàkún ṣe rí ọmọ bàbá tí ń kọrin ìsìlámù wọ́n bá yẹ pé orin ò dáa bàbá fúnra á ti sọ àwọn míì máa ń sọ pé oògùn ò dáa káwòràwọ̀ ò dáa bàbá dẹ̀ mọ̀ pé mi mọ oògùn bàbá sì fẹ́ràn mi pẹ̀lú ẹ̀ kí ni mo wí àlùjọ̀nú nìkan ni wọ́n ní mọ́ lò bàbá mọ̀ pé mi máa ń ṣe oògùn mo máa ń ṣe àgbo mo ń wẹbi mo ń gbọ́wọ́ kọ́wọ́ ìlera àìsàn kéèyàn máa là mo máa ń ṣe àjò pé kéèyàn wẹbi dànù àwọn èèyàn kan ṣe èèyàn òró oorun sùn èèyàn onírú rẹ̀ yìí lálàkàlà kéèyàn onírú rẹ̀ yìí kọ́ mọ́ lè súnmọ́ dáadáa mi ń jọ́ rẹ̀ ọba wa bá mi ń fún un ní nǹkan dáró gbé bàbá sì mọ̀ mo tó máa ń sọ àsọtẹ́lẹ̀ tó máa ń halẹ̀ àwọn míì dẹ̀ máa ń lòdì sí bàbá dẹ̀ mọ̀ bàbá dẹ̀ fẹ́ mi pẹ̀lú iṣẹ́ mi kódà àwọn ọmọ wọn mi irú àfáàbáàsì bàbá ní wàá bá wọn ní ọlọ́ba o bàbá rẹ nù òun náà dẹ̀ fi mí ṣe bàbá àfáàbáàsì bàbá sáàmù bàbá ló sọ̀rọ̀ mi fún mo ní bàbá wọ́n dẹ̀ ṣe bàbá Muyideen dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé tó bá ti wù ẹ́ báyìí irú tó ń ṣe wọ́n mọ̀ ẹni tí wọ́n ń pè lóògùn ẹ̀tẹ́yàn bá ń wá ájò rẹ̀ ní jẹ́ òògùn pé kó rí máa fọyàn kéèyàn máa wá ájò rẹ̀ tí ń ṣiṣẹ́ yẹn ń lo òògùn ẹni tí wọ́n ń pè lẹ́bọ ó ní pé kéèyàn gbé nǹkan lórí bàbá máa lo agogo lọ́sàn gangan máa ṣòṣà lẹ́bọ ìyẹn ni ò dáa ọlọ́run kọ́ ájò orin kíkọ àwọn ará Mọ́kà tí wọ́n ń lu bàndírí ṣe bílù náà ni orin náà làwọn náà dẹ̀ ń kọ la ilaha illallah la ilaha illallah la ilaha wọ́n á dẹ̀ máa lu bàndírí wọ́n máa ń lu bàndírí Mọ́kà bọ́ tí ń ta sí pé wọ́n ń kọrin èèyàn ò ní kọrin lákòókò yìí tí ẹ̀mí bá kún kí ló ní mo wí tí ẹ̀mí bá kún tí ọkàn dì téèyàn bá gbọ́ orin tó dáa ọkàn rẹ̀ ó túká inú èèyàn máa dùn àwọn orin kan bẹ orin ìdùnnú ó wà ní kìrìsìtẹ́nì ó wà ní mùsùlùmí àwọn olórin kìrìsìtẹ́nì kan bẹ ọdún lọ sópin ò bàbá rere bàbá máa ṣọ́ wa o tọmọtọmọ ohun tí ó pa wá lẹ́kùn ò lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò tọmọtọmọ
ẹni bá gbé kó wá wí ẹni bá gbé kó wá ẹ̀sìn Ànábì gbèmí ń tèmi ẹni bá gbé kó wá wí àsálàtù gbèmí ń tèmi ẹni bá gbé. ẹ̀yọ̀ bọ́ Ànábì Muhammad alaihi wasallam àní máa wíyàn ẹ wà máa sànù kùnà sọ pé èèyàn ń kọrin ẹ lọ ṣe pé àwọn èèyàn ti ń sọ bá ṣe rí gbogbo èèyàn tí bá ń sọ̀rọ̀ kan léèyàn máa dá lóhùn kí ni ẹni mo wí. gbogbo èèyàn tí bá ń sọ̀rọ̀ kan léèyàn dá lóhùn. ṣé àwọn kẹ́nìkan náà ló sọ̀rọ̀ ńgbà àti rúkà pé òun rọ̀tẹ́ níbi kí ni wọ́n ní wọ́n rí pé yóò ṣe kí ni jánà. ọlọ́dà pé ẹwọ́ ti kú. ìyẹn ti lọ wọ́n ní àfa kan ààrẹ ìgbà àtijọ́. ó ti lẹ́yìn àtẹ̀yìn sọ fún ẹ sọ̀rọ̀ èèyàn tí orúkọ gẹ́ lẹ́yìn yẹn àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí sọ àwọn tẹ́ ẹ sọ àwọn èèyàn pin kiri lórí chiríchiríchiríchirí lórí yìí tẹ̀tẹ̀ sọ pé ṣe ló ń drive lọ torí ọmọ kan tó dáṣọ ìgbà táwa lọ wọn irú èmi wọn ti ẹni wọn ti ẹ̀dá mi wò mo wà ń bẹ̀ ní òpó ọ̀làkàṣì ọjọ́ méje ó dídí ọ̀sẹ̀ kan lọ́ fi ṣe làwọn èèyàn fi ń ṣe ni ọ̀kan wá sọ̀rọ̀ ní bàbá kan sọ̀rọ̀ oríjókòó mo wà kò kú mọ̀ pé èmi ni Yèyé Oge kò mọ̀ ló ṣàṣọ pé àbúrò yẹn sọ pé òun kò wò ó àwọn èèyàn yẹn wà lára àwọn fans club Ruka ó ní òun délé bá ìyàwó òun wá rìkọ́ọ̀dù ẹ̀ lẹ́ẹ̀ ṣé òun wá ní àìwò nǹkan tó sọ nípa Alájà Ruka ó lóun gbọ́ bá olè mi jẹ́ bọ́ lójú òun èmi kẹ̀lẹ́ jókòó mò ń wò kò kú mọ̀ pé àwa làwa ṣe interview tí ẹ fi sọ ó ní ó tóun ti mọ̀ Alájà Ruka ó lóun kó tún ṣe orú nǹkan báyìí ọ̀rọ̀ tá a sọ yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé kiri lóríṣiríṣi àwọn Instagram àwọn gbogbo ẹ̀ lóríṣiríṣi àti black app àti blue app torí àgbọ̀dọ̀ máa dárúkọ àwọn app míì lórí eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí kí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé ta ni bàbá yìí ta ló mọ̀ orúkọ yìí tètè sọ pé ẹ ló ń drive lọ orí ọ̀rọ̀ alẹ́rú ẹlẹ́pẹ̀tẹ́ mọ̀ pé tọ́pọ̀ ẹ̀ fi wà bí la fi sọ ìtaari la sọ ọkọ̀ ẹ̀ náà wá bá mi pé àwọn àfáà kan ní òwúrọ̀ bíbí kan pé wọ́n wá bá òun pé ẹgbọ́n ta ní jẹ́ bàbá àlùbáríkà bàbá yìí wá òyìn fẹ́ sọ wá lòun sọ pé bàbá àlùbáríkà ò ní Ruka ló mọ́ mi mọ́ ẹni tó dúró tí ò ní jọ́ ìṣòro nù ẹni tó dúró bàbá kò sí tí bàbá lè sọ sórí gbogbo tá à ń sọ yìí ayé ń gbọ́ ó ayé ń gbọ́ ó sórí wọ́n ṣe gbọ́ yẹn wọ́n lọ bóyè fẹ́ sọ gangan wọ́n wá lọ fáwọn àfáà kan wọ́n á sọ pé ta ni ń jẹ́ bàbá wọ́n á ní bàbá àlùbáríkà wà sọ̀rọ̀ lórí Ruka ká wá sọ pé kíni bẹ́ẹ̀ ni pé wàá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Muyideen wọ́n wá sọ pé kíni mo ṣe sọ bàbá tó jẹ́ pé yóò máa wò yín yóò sì máa bàbá sọ pé lórí ọ̀rọ̀ wá sí Ọlọ́run àwọn. ìtọ́kù àwọn fẹ́ yọnu sí. àwọn kò sì ṣe tó kan bàbá ń bẹ́ẹ̀ bàbá ó sì ní dá sí bàbá ó sì ṣe èyí tí ọba dá yóò sọ fún ẹ bàbá ni máa ń lo àlùjọ̀nnú níbi tó ti súnmọ́ Ọlọ́run dé ó kọ Ọlọ́run ní òpè tí orin ọba wá dá bàbá gan ó sọ pé Bàsítì mọ́kọrin à ń bàlẹ̀ Muibi pẹ̀lú Fàṣánsì tí wọ́n ń kọrin tó bá yẹ pé orin ò dá ṣẹfà ànábì ó sọ fún wọn àbí ńgbà tí wọn ò dá ànábì lẹ́kun ọ̀dà bàǹdírí tí wọ́n ń lù Mọ́kà wọn ò dára Mọ́kà lẹ́kun orin tí wọ́n wá ń kọ ṣé orin lọ́pọ̀ àwọn kan sọ bá wọ lo kírímù ọwọ́ náà ọba dárun gbọ̀n sí ọwọ́ náà ọba ẹlẹ́hà ọwọ́ ṣe bẹ́ẹ̀ náà ní násúnmọ́ èèyàn ni àwọn nǹkan kan ń bẹ tó ọ̀dà ń téèyàn ò gba sàkéètì ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run téèyàn bá ń sọ èèyàn gan wọ̀ náà ju tí wọ́n ń sọ yìí lọ. orin tí ó lè tẹ́lómi bá ń ronú tí ọmọ gbọ́ ẹ̀mọye ẹni tọ́lọ̀ ti fi orin ra ẹ̀mí ẹ̀ padà láwọn orin tó da orin yìí lòdì tó rìn kìrìsìtẹ́nì o yìí lòdì tó rìn ìsìlámù o yìí lòdì tẹ́ni orin tí ń bá rí kó da o tẹ́bí ńlá gbọ́ àwọn kìrìsìtẹ́nì gbà mí wá ní òṣùbà rẹ̀ rèé o òṣùbà rẹ̀ rèé o ọba tá ò rí iṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rẹ̀ rèé o wọ́n ṣàṣe bí òṣùbà Ọlọ́run náà ni wọ́n ń gbọ́ Ọlọ́run ni wọ́n ń gbéyìn fún àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti ẹlẹ́sìn kan àbáláyé o
ọlọ́run kan náà ni wọ́n. Ẹ wo bàbá tí ń sọ̀rọ̀ yẹn, ẹ wo bàbá Ògbómọ̀ṣọ́ ní sọ̀rọ̀ wọn àwọn yẹn lọ́nà bàbá Òjòkú ọmọlé mo làwọn ọmọ ló kó Ògbómọ̀ṣọ́ tábà wọn gbìn bẹ́ẹ̀ kí ló kàn bí irú gbogbo tí ń sọ yìí kò bá má sọ ọmọ mẹ́nu tábà wọn bàbá yẹn o téèyàn bá wò pé kò sí bàbá yẹn láyé mọ́ téèyàn bá fẹ́ tábà wọn mẹ́ wọn á mọ̀ pé bàbá yẹn èèyàn kú lẹ̀ fún wọn o kódà ń gba bàbá ń bẹ láyé mi ò lè gbà kí àbùkù ọ̀tá bára wọn dépò pé bá wọn ò sí láyé mọ́ ńgbà tí àwọn tí wọ́n ṣe gbójú tí wọ́n gbóyà tí wọ́n bá wá bàbá bá ń bọ̀ wá ṣe wáàsí ń Kòòdú àbí akọ mọ́sálásí sí lójú ọjà Kòòdú àwa lápá tẹ̀sán àwa dúró ni èmi pẹ̀lú garanti ẹni tẹ́mi ó dùn èmi wọlé fún wáàsí pé tí àwọn olóró kan àbáwọn kan bá fẹ́ wá èmi wọn kọ́kọ́ bá wọn ò ní lè lọ bá bàbá wọn ní bàbá ní ọdún tó lọ ní bàbá fi wá lè sọ pé láti 30 ọdún kó díẹ̀ sísìn kí n sì máa wá pàdé àwọn dàkókò yìí ni bàbá fi ṣàdúrà fún mi bàbá ṣe àdúrà fún mi ni mo sì mú bàbá gẹ́gẹ́ bí bàbá ni téèyàn bá wóoru pé kinní kankan téèyàn tó wọn lọ sọ̀rọ̀ o wọn tó ń jọ tó máa láwọn ọmọ Ìgbò ń bọ̀ wálẹ̀ yìí kí ni mo sọ fún wọn kí ni mo ní kó má ṣe kí ni mo ní kó má ṣe ǹjọ́ mo sọ pé tí èyí tó ṣe kinní yẹn pé tí ò bá múra mo ní ó lè bọ́lẹ̀ lóyìnbó kójọ ni wọ́n wá ọjọ́ ni wọ́n wá àbẹ́jẹ ni wọ́n wá wọ́n mú àbí wò mú wọ́n sọ́ra o wọ́n sọ̀rọ̀ ojú tá a fi síyàn àfi gbọ́ba àbálùbáríkà jẹ́jẹ́ mi lèmi lọ orin èmi fọwọ́ sí orin dà kọ́ mọ́ kọ́ sóni kó lórin ìsìlámù ọmọ búra wọn àwọn olórin ọmọ búra wọn ẹ máa yin Ọlọ́run ẹ máa yin ànábì ẹ máa bá ti lọ làǹfin pàrònú rẹ Nàìjíríà ṣe orin dà tí wọ́n wá rí àwọn méjì tí wọ́n máa lórin ò dá ẹni tó bá jẹ́ ahun yóò lórin ò dá torí pé ahun ni kò ní lówó tí ó ná àwọn sọ pé orin ò dá o ẹ má ṣe o ń gbọ́dọ̀ àǹsáàkì ọ̀rànjú ń gbọ́dọ̀ àǹsáàkì orin àwọn ọmọ gbé èso kí bàbá òun ni ẹ mọ̀ pé dàǹsáàkì là kí ọmọ náwó ó dijọ́ mẹ́jọ yìí yóò gbé. ẹ̀yin tẹ́ ń wá káàkiri àgbáńlá yìí náà lè ti gbọ́ yẹn látẹnu bàbá olùbáríkà wọn lórí dá Nàìjíríà pressure high ẹgbọ́rin gidi ẹgbọ́rin kẹyìn Ọlọ́run kẹyìn kọ́kọ́ yìí tún ká orin dá ẹ̀kọ́ sí bàbá olùbáríkà wọ̀bìlà nílùú Ìgbòdú kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ̀mí ìṣọ̀kan lẹ́kọ̀ọ́ òdò gàrìjà mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bá lẹ̀ ní Ìgbòdú junction bèrè bàbá àlùbáríkà ẹ ti rí soundboard ní Ìgbòdú junction tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ẹ pè wọ́n ẹ ṣàlàyé kò síbi tí afẹ́fẹ́ lédùà tí ò dé àníbára ẹ fọwọ́ tí o ọdún ayọ̀ la máa ṣe.